a máa kú dédé àsìkò yìí yóò dára fún wa ò lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ló oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀kan nínú àwọn olùdíje dupò ààrẹ lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú SDP ọmọọba Adéwọlé Adébáyọ̀ ló ti ṣe àpèjúwe ètò ìṣèjọba Bọ́lá Ahmed sí orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àṣìyàn fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí pẹ̀lú bó ṣe jẹ́ wípé Tinubu ló ń darí wa. Ó ní lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu, ó ní àṣìṣe gbà ló jẹ́ lórí bí wọ́n ṣe ń lo ọrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà àìbófinmu àti àìbìkítà rárá, léyìí tó sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àdánù fún orílẹ̀-èdè Nàìjíríà. Adébáyọ̀ èyí tó sọ̀rọ̀ yìí nílùú Àbújá lọ́jọ́bọ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí níbi ètò kan sọ wípé àṣìṣe kan ṣo èyí tí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ní àsìkò yìí láti bí ọdún méjì ó lé sẹ́yìn náà ni wípé bí Tinubu ṣe jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ó ní ìwà ìbìkítà, àìlákàní àti àìní àánú ọmọ Nàìjíríà òun ló kún nínú ètò ìṣèjọba Bọ́lá Tinubu. Gẹ́gẹ́ bó ti wá ṣe lálàyé, ó ní ó yẹ kí ààrẹ Tinubu mọ̀ tó ń ti àwọn tí wọ́n jọ ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé ìfẹ́ ará ìlú ló yẹ kó wà lókun àyà wọn, kí wọ́n sì fi ìbẹ̀rù Ọlọ́run sí i. Ó ní gbogbo ohun àmúṣọrọ̀, ohun àmúṣagbára orílẹ̀-èdè Nàìjíríà pátápátá lábẹ́ ètò ìṣèjọba rẹ̀ èyí ni wọ́n dàyàdé tí wọ́n sì ń jẹ ayé fàńlétè, ayé bámúbámú ni mo yó mi ò mọ̀ bíbí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan, láì bójú wẹ̀yìn, láì bìkítà ọ̀pọ̀lọpọ̀ àti àdójúkọ èyí tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ṣe ìjọba lé lórí tí wọ́n ń dojúkọ. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni ọ̀hún Adébáyọ̀ ti wá sọ, ó ní ẹni tó gbẹ́ kòtò kò gbẹ́jì o, ẹni tó sì kú sínú rẹ̀ náà rèé kò dá lápà. Ó ní òun yóò rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jí kí wọ́n ta gìrì kí wọ́n sì gbáradì láti yan ààrẹ èyí tó dáa tí yóò mú àlá ìṣerere orílẹ̀-èdè yìí wá sí ìmúṣẹ lọ́dún 2027. Ó ní ṣùgbọ́n bí wọ́n bá kọ̀ láti ṣe èyí tí wọ́n tún ṣe àṣìṣe yìí tó jẹ́ pé Tinubu ló tún padà síbẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ, alójẹ́ wípé ọdún mẹ́jọ ọ̀hún yóò pé tá a fi jẹ ìyà ọ̀hún pọ̀mọ̀pọ̀mọ̀ ètè ìyà ní orílẹ̀-èdè Nàìjíríà yóò jẹ lábẹ́ Tinubu tó ń ti ọ̀nà tó ń gbà láti fi ìnira fún orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ni wọ́n ti sọ wípé lórí àtúntò àti àbádòfin tí ààrẹ Tinubu ṣẹ̀ buwọ́lù, èyí tí wọ́n ṣe lórí òfin àtúnṣe lórí òfin ètò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà èyí tí Tinubu buwọ́lù nínú ọ̀sẹ̀ tá a wà yìí, wọ́n ní ó tọ̀nà rárá àti wípé kò yẹ kí Tinubu sáré buwọ́lù lẹ́yìn tí àwọn aṣòfin tí wọ́n ti gbé yẹ̀wò tí wọ́n sì ti sọ pé wọn yóò fi ọ̀rọ̀ àti ohun gbogbo dá padà sí ọ̀dọ̀ ààrẹ láti lè jẹ́ kí Tinubu kó buwọ́lù. Bẹ́ẹ̀ bá gbàgbé, láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni wọ́n ti ń béèrè fún wípé kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n sọ èròǹgbà wọn àti kí lóhun tí wọ́n rí sí nípa fífi èsì ìdìbò jáde lórí ayélujára àti lílo ìkànnì ayélujára láti fi kéde àwọn èsì ìdìbò àti ẹni tó jáwé olúborí ká kúrò ní ẹsẹ̀ àná èyí tí wọ́n lu bébà tí wọ́n kó káàkiri tó ń fi ààyè sílẹ̀ fún àwọn jàǹdùkú láti máa jí àpótí ìdìbò gbé. Wàyí lórí àtúntò ọ̀hún tí àwọn aṣòfin ṣe nínú ọ̀sẹ̀ yìí ńláàrẹ Tinubu gbà á padà kúrò lọ́wọ́ wọn lẹ́yìn tí àwọn aṣòfin náà tí wọ́n fi ọ̀rọ̀ kan èyí tí ò dùn mọ́ àwọn ọmọ Nàìjíríà nínú wípé wọn yóò máa lo ìkànnì ayélujára ṣùgbọ́n wọn yóò máa lo tàwọn lọ́wọ́ tá a mọ̀ sí manual oníkíkọ sílẹ̀ náà láti fi ṣe àtìlẹ́yìn lórí wípé ó ṣeé ṣe kí kọ̀ǹpútà ó daṣẹ́lẹ̀ tàbí kó má sí iná tàbí kó jẹ́ pé nẹ́tíwọ́ọ̀kì òun ni ó daṣẹ́ sílẹ̀. Nípa ìdí èyí,
wọn yóò lo onípépà tá a mọ̀ sí manual aláfọwọ́kọ láti lè fi ṣe ìgbàlẹ́yìn àti ìgbárùkùtì ti orí kọ̀ǹpútà gbogbo. Wàyí o, ẹgbẹ́ òṣèlú ADC sọ wípé bí Tinubu ṣe sáré buwọ́lù yìí ó ti mú ìfura dání àti wípé kò yẹ kí Tinubu buwọ́lù, ó yẹ kí wọ́n gbà pé lótìtọ́ lódodo wọ́n gbọ́dọ̀ ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ síwájú kán tó buwọ́lù. Ẹgbẹ́ òṣèlú ADC ní bí Tinubu ṣe buwọ́lù yìí a ló jẹ́ wípé ọ̀nà láti dabarú ètò ìdìbò ọdún 2027 òun náà ni ọgbọ́n èyí tí Tinubu àti àwọn aṣòfin ọ̀hún tí wọ́n dá. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí lórí ikú kábíyèsí kan èyí tí àwọn agbébọn rìn tí wọ́n ya wọnú ààfin rẹ̀ tí wọ́n sì rán lọ sí ọ̀run àrèmábọ̀ nínú ìlú kan tí wọ́n ń pè ní Agamọ ní ìjọba ìbílẹ̀ ìlà-oòrùn ìlú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde, wọ́n ní kábíyèsí yìí Ọba Kẹ́hìndé Fálọdún ń làwọn agbébọn rìn kan ni wọ́n ya wọ ààfin rẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí níbi tí wọ́n ti gbìyànjú láti jí kábíyèsí ọ̀hún gbé. Níbẹ̀ ni kábíyèsí náà ń ló wọ ìjàkadì yá ìjà mú àwọn agbébọn rìn ọ̀hún lọ́wọ́ o, èyí tó mú àwọn agbébọn rìn náà láti bẹ̀rẹ̀ sí ní máa rọ òjò ìbọn sí ara kábíyèsí nítorí kẹ̀ùkẹ̀ù. Wọ́n ní gbogbo ìgbìyànjú láti fi ìbọn pa kábíyèsí ìyẹn ló ń já sí pàbó pẹ̀lú bí ọta ìbọn ọ̀hún bó ṣe ń dà sílẹ̀. Wọ́n ní lẹ́yìn èyí ń làwọn oníṣẹ́ ibi náà ni wọ́n jan irin mọ́ kábíyèsí lórí, èyí tí kábíyèsí sì gbabẹ̀ mú ẹ̀yìn lọ́lẹ̀ tó gbabẹ̀ dèrò ọ̀run. Wàyí o, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo eyín DSP Àbáyọ̀mí Jimoh sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti fi tó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo létí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ abàmì abanilọ́kànjẹ́ ọ̀hún pẹ̀lú ọ̀rọ̀ tó tẹnu iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún jáde wípé gbogbo àwọn amòòkùnṣìkà èyí tí wọ́n pa kábíyèsí náà pátá ni wọn yóò rí dájú pé wọ́n fi ọwọ́ òfin mú wọn wá síwájú òfin láti fìyà jẹ wọ́n bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Iléeṣẹ́ ọba tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó LASEMA ló ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tí ń wa ọkọ̀ pàápàá jù ọkọ̀ àjàgbébọ̀gìnì wípé kí wọ́n yẹra fún eré àsápajúdé o látàrí àwọn ìṣẹ̀lẹ̀ abàmì èyí tó ń bani lọ́kàn jẹ́ tí ó máa ń wáyé látọwọ́ àwọn tí ń wa ọkọ̀ àjàgbé ọ̀hún. Gẹ́gẹ́ bí ikọ̀ LASEMA látọwọ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà kọ̀wé àgbà àjọ náà Ọ̀gbẹ́ni Olúfẹ́mi Ọ̀kẹ́ Ọ̀sányìntólú èyí tó fi ọ̀rọ̀ ìkìlọ̀ ọ̀hún léde lórúkọ ìjọba ìpínlẹ̀ Èkó ṣe lálàyé lórí ìṣẹ̀lẹ̀ jàǹbá èyí tó mú ẹ̀mí àwọn ènìyàn méjì lọ lójú òpópónà márosẹ̀ Àpápá sí Òṣòdì ní ibùdókọ̀ Sẹ̀lẹ̀ èyí tí wọ́n pè ní Sẹ̀lẹ̀ bus stop níbi tí ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní ó ṣẹlẹ̀ ní àárọ̀ ọjọ́bọ̀ ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí níbi kọ̀ńténà ńlá ọkọ̀ àjàgbé èyí tó gbé kọ̀ńténà tó ń lọ sí bíi 40 ìwọ̀n bàtà èyí tí wọ́n ní ó ń sáré bọ̀ pẹ̀lú eré àti ẹrù lẹ́yìn tó sì lọ kọlu àjàgbé kan èyí tó ń lọ jẹ́jẹ́ rẹ̀. Wọ́n ní ènìyàn méjì tí í ṣe awakọ̀ àti olùrànlọ́wọ́ sí awakọ̀ èyí tó ń lọ jẹ́jẹ́ rẹ̀ ní ọkọ̀ àjàgbé ìkejì tó ń sáré bọ̀ yìí ń ló kọlù tó sì rán àwọn méjèèjì tó wà nínú ọkọ̀ náà lọ sí ọ̀run àrèmábọ̀ ní òjijì. Lákòótán LASEMA ní ẹnikẹ́ni yòówù tó bá ti ń wa ọkọ̀ tó bá ti ń sá eré tí ò yóò sá lójú pópó bí ọwọ́ ìjọba ìpínlẹ̀ Èkó bá ti tẹ̀ ẹ́ irúfẹ́ awakọ̀ àti ọkọ̀ rẹ̀ ni wọn yóò fi ọwọ́ òfin mú nítorí àwọn jàǹbá tó ń dá sílẹ̀ láti mú àdínkù bá jàǹbá kí àlàáfíà sì lè jọba lójú pópó. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, gbajúgbajà olórin ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Ṣẹ́gun Akínlolú tí gbogbo èèyàn mọ̀ sí Beautiful Nubia òun mà ló ti fi ẹ̀sùn kan olórin gbajúgbajà nì Evangelist Yínká Ayéfẹ́lẹ́ àti BBO wípé wọ́n jí ọ̀kan nínú àwọn orin òun wọ́n jí kọ èyí tó pe àkọlé orin ọ̀hún ní 7 Life àwọn ẹ̀mí méje.
Beautiful Nubia èyí tí ó fi ọ̀rọ̀ ń sórí ìkànnì ayélujára rẹ̀ X èyí tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ nínú ọ̀sẹ̀ yìí ṣe lálàyé wípé orin kan èyí tí Ayéfẹ́lẹ́ gbé jáde lọ́dún 2012 èyí tó pè ní My Faith in God ìgbàgbọ́ ìrètí ni ó sọ wípé orin ọ̀hún nínú orin ọ̀hún ńlá Ayéfẹ́lẹ́ ti mú orin náà jáde. Bákan náà láìpẹ́ yìí ńlá arákùnrin kan èyí tí wọ́n pè ní BBO òun náà tún kọ nínú orin ọ̀hún kan èyí tó pe àkọlé tirẹ̀ ní àmì wàyí o gẹ́gẹ́ bí Beautiful Nubia ti wá sọ ó ní kò sí ohun tó burú láti kọ orin ara wa ó ní ṣùgbọ́n ó yẹ ká tọrọ lọ́wọ́ ẹni tó ní orin wípé a fẹ́ yá orin ọ̀hún lò ó ní èèyàn kò ṣe lè ṣiṣẹ́ ọpọlọ kalẹ̀ kẹ́nìkan kó wá máa jẹ iṣẹ́ èyí tí ènìyàn kan fi ọ̀sán àti òru tó fi ọpọlọ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí Beautiful Nubia ti sọ ó ní lágboolé orin lórílẹ̀‐èdè Nàìjíríà àti lágbàńlá ayé ọmọ ìyá kan náà ni wá bẹ́ẹ̀ sì rèé a nílò láti máa kọ orin ara wa èyí fi hàn wípé à ń fi ìfẹ́ tó dáa bára wa lò ó lámọ́ tó bá ti di wípé orin ọ̀hún wọ́n fẹ́ fi ṣe àwòjáde ó ní ó yẹ kí wọ́n tọrọ lọ́wọ́ ẹni tó ní ojúlówó orin síwájú kó tó di wípé wọ́n gbé orin ọ̀hún jáde o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Beautiful Nubia jáde èyí tó fi sórí ayélujára nípa ìdí èyí ó ní ká Ayéfẹ́lẹ́ ṣe ohun tó tọ́ àtohun tó yẹ àti BBO láì ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kóun gbé ìgbésẹ̀ tí akọni ó sì fi ìkìlọ̀ léde láti jìnnà sí pé à ń kọ orin ara wa láì gba ìyọ̀ǹda àbí tọrọ lọ́wọ́ ẹni tó ní í. tó ẹyẹ èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrìn míì nílé iṣẹ́ wa mo gbà ní àdúrà wípé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín ẹ ṣeun gan ni o. ìròyìn fẹlifẹli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.